أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني التسواج ثم جاء الدرس الرابع والعشرون. إذن لك كان لني أقوم 24 لنو ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله عز وجل. ibi tí a dúró sí òun náà ni pé àfa wọn ń sọ fún wa pé yàtọ̀ sí àwọn mẹ́fà tá a ti mọ̀ síwájú wípé ó tọ́ fún wọn láti jáwẹ̀ wọn nù Ramadan yìí, àwọn mìíràn tó wà tí àwọn sábàbí mìíràn tó wà tó máa ń mú èèyàn jáwẹ̀, wọ́n wá ń ká àwọn lọ fún wa. Alákọ̀ọ́kọ́ òun ni ashabul mihani ashaqqa, àwọn tí wọ́n bá ń ṣe àwọn iṣẹ́ tó ní agbára, àwọn iṣẹ́ tó le. Sẹ́lẹ̀ kejì òun ni ẹni tí pé arhaqahu al-ju'u wal-'atash, ebi ó ti fẹ́ bá tiẹ̀ jẹ́, òǹgbẹ ó ti fẹ́ pa, ó ti fẹ́ gbẹ̀mí ẹ̀. Sẹ́lẹ̀ kẹta wá ní al-fitru li inqadhi adamiyyin ma'sum, tútùnú láti fi ṣèfẹ̀ mi ọmọ ẹ̀dá ádámà kan tí ẹ̀jẹ̀ rẹ̀ ní tó jẹ́ ẹ̀jẹ̀ tí ó ní ìwọ̀, so tó yẹ pé ẹ̀jẹ̀ ìwọ̀ ni tí a gbọ́dọ̀ ta sílẹ̀. ibi táwa dúró sí òun ni ọ̀rọ̀ àfáà tí wọ́n sọ pé wad-dalilu ala jawazi al-fitri fi hadhihi al-hal, ẹ̀rí lórí pé ó tọ́ láti túnu nírú condition báyìí, condition pé ẹni tó fẹ́ ṣèfẹ̀ mí àwọn èèyàn, so pé rẹ̀ níbẹ̀ o lè má gbààwẹ̀, o lè jáwẹ̀ rẹ̀ láti fi lágbára lórí nǹkan tó fẹ́ ṣe yìí. Àkọ́kọ́ nínú àwọn ẹ̀rí òní pé al-qa'idatu ash-shar'iyya allati taqul, qa'ida òpó ẹ̀sìn, principle ẹ̀sìn Islam eléyìí tí ó sọ pé inna ma la yatimmu al-wajibu illa bihi fahuwa wajib. So wípé ma la yatimmu al-wajibu illa bihi fahuwa wajib, in tó jọ́ràn yàn tá a lè rí ṣe àyàfi pẹ̀lú rẹ̀, nǹkan yìí ọ̀ràn yàn ni, àwa lè rí ọ̀ràn yàn yìí ṣe àfi pẹ̀lú nǹkan yìí. So nǹkan yìí náà òun náà ti ṣe kíni, òun náà ti di wájibù nìyẹn, òun náà ti di wájibù. So gẹ́gẹ́ bí nísìn a fẹ́ ṣe àlùwàlá, àdẹ́mú kátà láti lo omi, àwa lè rí omi àfi tá bá tó ra omi. So ríra omi yẹn ó ti di wájibù lórí wa, ó ti di wájibù lórí wa láti ra omi tá bá lágbára láti ra, torí pé kíni àlùwàlá la fẹ́ ṣe, ọ̀ràn ẹ̀sìn ní ká fi omi ṣàlùwàlá, omi dẹ̀wà ṣùgbọ́n bùkátà láti ra ká tó lè fi ṣe àlùwàlá. So ríra omi yẹn ó wá ti di ọ̀ràn yẹn lórí wa báyìí. So àpèjúwe pé ma la yatimmu al-wajibu illa bihi wa huwa wajib, eléyìí ó dẹ̀ wọ abẹ́ qa'ida al-kulliyya eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n máa sọ pé al-umuru al-wasa'il laha ahkamu al-maqasid, tàbí al-umuru bimaqasidiha, tàbí al-wasa'il laha ahkamu al-maqasid. أفاني قال الشيخ منصور البهوتي في كشاف القناع: لو وجد آدميا معصوما في هلكة، تيا باري وما دامك تي أون قانون له كغريق جابي أن تفتري سنوده، لازمه مع القدرة إنقاذه من الهلكة. so ó ti dọ̀nà yàn fún rẹ̀ nítorí yàn pẹ̀lú agbára tó bá ní, pẹ̀lú òdiwọ̀n agbára tó bá ní, ó ṣe kíni kó gbà á lẹ̀ kó sèfẹ̀.
ó yọ kúrò nínú ìparun yẹn. wa in dakhala al-ma'u fi halqihi lam yufṭir. So tí omi bá wá wọnú ọ̀fun èèyàn látara pé èmi náà wọnú odò torí mo fẹ́ ṣèfẹ́ nìyí kì í pé bóyá mo fẹ́ jáwẹ̀ mi ṣùgbọ́n mo wò pé mo ń gbàwẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n agbára tí mo ní mo ṣe lè fi ṣe kí ni mo lè fi ṣèfẹ́ nìyí èèyàn bá wọnú odò omi wá padà wọnú ọ̀fun tiẹ̀ náà lam yuftir àwẹ̀ rẹ̀ ò tí bàjẹ́ báyẹn. kaman tara ila halqihi dhubabun aw ghubarun bila qasdin ó dàgẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀fọn àbí eṣinṣin tó wọnú ọ̀fun rẹ̀ náà ẹni tó lanú lẹ̀ lápẹ̀yà àbí tó fẹ́ sọ̀rọ̀ eṣinṣin tó sáré wọ inú ẹnu ẹ̀ tàbí eruku tó fẹ́ wọ ẹnu ẹ̀ láì gbèrò nǹkan náà láì gbèrò pé wọn mọ̀ ìyanu lẹ̀ eruku bá lè wẹnu mi. wa in hasala lahu ay lil munqidhi bisababi inqadhihi da'fun fi nafsihi. So tí ó bá padà ṣẹlẹ̀ sẹ́ni tó fẹ́ láàyàn yìí tó fẹ́ ṣèfù ẹ̀mí èèyàn yìí wípé wọ́n á padà lẹ látara pé ó lọ ṣèfù ẹ̀mí ẹni yìí ó wọnú odò ó ṣe wàhálà gan títí tó pé òun náà fi wá rẹ̀ gidi gan. fa aftara wá tara ẹ̀ ó lọ túnu ó jáwèé rẹ̀ fala fidyata ala al-munqadh. So ẹni tó lọ gbà á lẹ́yìn kò ní san fídíà táwọn sọ pé ìwọ ni ó fà á tó fi jáwèé rẹ̀ torí ẹ ló ṣe jáwèé rẹ̀ ó san fídíà ó san tanà rárá. wala ala al-munqidh ẹni tí ó lọ gbà yẹn lẹ̀ náà òun náà ní san fídíà kò ní san tanà kal-maridi gẹ́gẹ́ bí aláàrẹ̀ ni kò ní san ìtanà kankan. wa in ihtaja ila inqadhihi wa in ihtaja fi inqadhihi ila al-fitri tó bá wá ń bùkátà sí pé mo fẹ́ gbẹ nìyí lẹ́sùn mọ́ mo gbọ́dọ̀ jẹun náà mo gbọ́dọ̀ jáwèé mi náà kí n tó lè wọnú odò yìí wajab ó ti dọ̀ràn ẹ̀ lé lórí kó ṣe kí n kó jáwèé yẹn. li anna ma la yatimmu al-wajibu illa bihi fa huwa wajibun torí pé tí ọ̀ràn yẹn ò bá ṣeé ṣe àyàfi pẹ̀lú rẹ̀ mo náà ti dọ̀ràn yẹn báyẹn. ọ̀ràn yẹn ní ká ṣèfù ẹ̀mí tó fẹ́ parun yìí àdẹ̀lérí ṣèfù àfi tá bá tó jẹun jíjẹun yẹn òun náà wá ti ṣe kí ni ó ti di ọ̀ràn yẹn títúnu ó ti di ọ̀ràn yẹn fúnra ẹ̀ níbẹ̀. so èdè alákọ̀ọ́kọ́ yìí náà ni ilé. ẹlẹ́ẹ̀kejì òun ni alqiyasu ala alhamili walmurdi'. so wọ́n ní pé àwọn olùmọ̀ wọ́n tún ṣe ilhaqu ìdájọ́ yìí wọ́n kó ìdájọ́ ẹni tó fẹ́ lọ gbẹ̀mí èèyàn yìí wọ́n fún ní ìdájọ́ olóyún àti ẹni tó ń fọmọ lọ́yàn haythu abahati shari'atu lahuma alfitra khawfan ala waladiha. so látara pé ṣẹ̀ríà ni ó ṣe títúnu ó ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn méjèèjì olóyún àti ẹni tó ń tọ́mọ lọ́wọ́ ó ṣe lẹ́tọ̀ọ́ fún wọn láti jáwèé wọn tí wọ́n bá ń páyà lórí ọmọ wọn. wa jawazuhu li inqadhi ma'sumin mutahaqqaqin halakuhu min babi awla. so káwá sọ pé ó tọ́ láti ṣe kí n láti jáwèé nítorí pé a fẹ́ gba ẹ̀mí kan tó jẹ́ ẹ̀mí tó ní ìwọ̀ tó jẹ́ ẹ̀mí abèèwọ̀ ẹ̀mí tí kò gbọ́dọ̀ parun tá a gbọ́dọ̀ ṣọ́. so ká jáwèé nítorí pé a fẹ́ gba ẹ̀mí náà lẹ̀ so tó jẹ́ pé ó ti dá wa lójú pé ẹ̀mí yìí ti fẹ́ parun so ká jáwèé nítorí gbígbà lẹ̀ min babi awla òun ló tún fi ń lẹ́tọ̀ọ́ sí ju ká jáwèé nítorí pé à ń bẹ̀rù pé kọ́mọ má ṣe kíni kí ọmọ má parun àbí kí ọmọ tó wà nínú kí nǹkan kan má ṣe èyí ọmọ kékeré tá à ń gbé lọ́wọ́ kí nǹkan kan má ṣe lọ. so ẹlẹ́kẹta òun ni ẹ̀rí ẹlẹ́kẹta lórí nǹkan yìí ni pé alqiyasu ala almusafiri walmarid wọ́n tún kó ìdájọ́ tiẹ̀ náà wọ́n tún fún ní ìdájọ́ onírìn àjò àtàláàrẹ̀ náà látara pé kí ni haythu abahati shari'atu lilmusafiri walmarid alfitra. so látara pé ṣẹ̀ríà ni ó fún aláàrẹ̀ àtọ́nírìnàjò ní ẹ̀tọ́ nígbàláyè láti túnú li daf'i al-mashaqqati wal-haraj láti fi lè ti ìnira láti fi lè ti dànù fa jawazuhu li daf'i ad-darari min babi awla. so láti kí nǹkan náà ká wá sọ pé ó tọ́ láti túnú láti fi ti ìnira dànù láti fi ti ìnira ebi
àbí nítorí pé mo lè weak ní bá sọ pé mo fẹ́ lọ bẹ̀rẹ̀ nǹkan yìí, mo fẹ́ kó sínú odò láti fi lọ save ẹ̀mí ẹni yìí. So kí títúnu kó jẹ́ ẹ̀tọ́ fún nǹkan yìí, so ó ṣe kí ni min babi awla, ìyẹn pé òun ló tún fi ń lẹ́tọ̀ọ́ sí jù. wọ́n ní walil hadithi baqiyatun bi idhnillahi ta'ala. bàfà ni ọ̀rọ̀ nípa àlámàrí ó tún ṣẹ́kù, ẹni pé kò tán síbí ṣùgbọ́n wọ́n dá dúró ní ibi báyìí, wọ́n dá dúró lórí ẹ̀rí mẹ́ta yìí. lẹ́yìn náà àfáwa ní ìran ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí pé sábàbí mi nínú àwọn sábàbí mi tẹ́ pé ó tún máa ń fúnni lẹ́tọ̀ọ́, ó tún máa ń ṣe lẹ́tọ̀ọ́ fún yàn láti má gbààwẹ̀, láti jáwèé èèyàn nínú Ramadan. ẹlẹ́ẹ̀kẹrin ni alfitru litaqawwi ala aljihadi fi sabilillahi ta'ala. títúnu látara pé kí ni kábàlẹ̀ lágbára sí lórí jihad, afẹ́ lọ pàdé àwọn tá lápẹ́jùwe, afẹ́ lọ pàdé àwọn tá, so àwa òkè àwọn tá la fẹ́ lọ pàdé yìí adẹ́ngbàwẹ̀, agbára tèmi ò ní lè gbé àwẹ̀ yìí pẹ̀lú pé a fẹ́ lọ jà yìí, so ẹ jẹ́ kí n jẹun ná ká tó lè lọ. afáàní qala ar-Ramliyu fi nihayati al-muhtaj. afáàyí tí wọ́n dárúkọ yìí ar-Ramli nínú tírà wọn nihayatu al-muhtaj, wọ́n ní law qadima al-kuffaru baldatan min biladi al-muslimin. táwọn kèfèrí tó bá ń bọ̀ wá sí ìlú kan náà àwọn olóòwò mùsùlùmí mathalan lápẹjùwe, wahtaju fi daf'ihim ila al-fitr, táwọn mùsùlùmí wá ń bùkátà sí pé kí wọ́n túnu kí wọ́n tó lè ti àwọn táyì dànù, kí wọ́n tó lè fèsì àwọn táyì, tó torí pé eré jihadu daf'i iná lélẹ̀ ọ̀ràn yẹn sí ni fẹ́ni tó bá lágbára, bó bá ṣe bóńkà kó bá ṣe lágbára sí láti fi ṣe kí n láti fi dìfẹ́ǹdì ìlú wọn, láti fi ti àwọn àtàdánù. walam yaqdiru ala al-qitali illa bihi, yóò jẹ́ pé wọ́n lè lágbára, wọ́n lè ní kápá láti jà àyàfi pẹ̀lú pé kí wọ́n túnu. jaza lahum, ó tọ́ fún wọn láti jáwé wọn. bal qad yajibu in tahaqqaqu tasalluta al-kuffari ala al-muslimin. ó ní kódà ó tún lè jọ́ràn ẹ̀ lórí wọn kan tó wọ́n mọ̀ pé táwọn bá fi lè túnu àwọn kèfèrí wọn á ṣe kí ni wọ́n á borí àwọn. haythu lam yuqatiluhum, nígbà tí wọ́n bá ṣe kí ni tí wọ́n bá wọn jà, tí wọ́n bá fèsì wọn, tó bá fi wọ́n lẹ̀, so tó bá mọ̀ pé táwọn bá fi lè fi wọ́n lẹ̀ àwọn kèfèrí wọ́n á borí àwọn, wọ́n á gba ìlú àwọn mùsùlùmí má wọn lọ, so ọ̀ràn yẹn ni fún àwọn mùsùlùmí láti ṣe kí ni láti túnu wọ́n bá lè bá wọn jà. àfáàní wa bidhalika, pẹ̀lú eléyìí tí ar-Ramli tí wọ́n sọ yìí, afta sheikhul islami ibn taymiyata al-asakira al-islamiyya. so nǹkan yìí ní ibn Taymiyyah náà ló fi ṣe fatwa fún àwọn ọmọ ogun mùsùlùmí lamma laqaw al-aduwwa bi zahiri Damashq, nígbà tí wọ́n pàdé àwọn ọ̀tá ní Dimashq ní Damascus. wa nasarahu tilmidhuhu ibn al-Qayyim fi Zad al-Ma'ad fi hadyi khayr al-ibad. wọ́n ní ọmọ kéwọ́n ibn al-Qayyim òun náà kún ọ̀rọ̀ yìí lọ́wọ́ nínú tírà wọn Zad al-Ma'ad fi hadyi khayr al-ibad sallallahu alayhi wa ala alihi wa sallam. afawani wa min al-adillati ala jawaz al-fitr lahum, nínú àwọn ẹ̀rí tó ń tọ́ka sí pé wọ́n lè àwọn mùsùlùmí lè túnu nírú condition yìí. alákọ̀ọ́kọ́ òun ni qawluhu ta'ala, ọ̀rọ̀ Allahu ta'ala àrẹ́gà tó ní wa a'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayl turhibuna bihi aduwwallahi wa aduwwakum. Allahu jalla wa ala sọ fún àwọn mùsùlùmí pé ẹ prepare kalẹ̀ fún wọn, ǹtẹ́ bá lè prepare kalẹ̀ lágbára àti àwọn nǹkan ọ̀gùn tí ẹ fi jagun, pé ẹ fi máa ṣe kí ẹ fi máa dẹ́rùbà àwọn ọ̀tá Allah subhanahu wa ta'ala àti àwọn ọ̀tá yín. afáàní wajhu dilala, ibi tí ẹ̀rí wà nù áyà yìí ni pé anna al-fitra 'inda al-liqa'i min a'zami asbabi al-quwwah. òun ni pé jíjáwẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ pàdé àwọn ọ̀tá tí èèyàn fẹ́ jagun, nínú àwọn tó máa ń fún yàn ní agbára yìí náà ni kí èèyàn jẹun, kí èèyàn wá nǹkan jẹ, nínú nǹkan tó máa fún yàn lágbára sí láti lè jà yìí náà ni. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni ma akhrajahu Muslimun min hadithi Abi Sa'id al-Khudri min hadithi Abi Sa'id al-Khudri radiyallahu anhu annahu qala
so wọ́n ní pé ẹlẹ́ẹ̀kejì òun ni eléyìí tí Abu Sa'id al-Khudri radiyallahu anhu tí ó gbé jáde nínú tí alimam Muslim tí wọ́n gbé jáde nínú hadithu Abi Sa'id al-Khudri yọnu Allahu kí ó máa bá wọn. wípé Abu Sa'id al-Khudri wọ́n sọ wípé safarna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ila Makkah wa nahnu siyam. ó ní atarafu pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ sí Makkah ní àsìkò tí à ń gbààwẹ̀. so atarafu lẹ́ni tẹ́ pé à ń gbààwẹ̀ ní àsìkò yẹn. ó ní qal Abu Sa'id wá sọ pé fanazalna manzilan àwa dúró ní ààyè kan. a dúró ní ààyè kan. faqala rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allahu tí ìkẹ́ àti ọ̀rọ̀ Allahu subhanahu wa ta'ala kó máa bá wá sọ pé innakum qad danawtum min aduwwikum. ẹ̀yin ní báyìí ẹ ti ń súnmọ́ àwọn ọ̀tá yín o. ẹ ti ń súnmọ́ àwọn ọ̀tá yín báyìí o. ó ní wal fitru aqwa lakum. kẹ́ túnu kẹ́ jáwọ́ yín òun ni ó fi fún yín lágbára jù. kẹ́ jáwọ́ yín irú condition báyìí òun ni ó mú yín stable lójú ogun jù. Ànábì sallallahu alayhi wa sallam ó fún àwọn sàhábà ó fún wọn ní ìmọ̀ràn pé àwọn ọ̀tá ló ti súnmọ́ yìí o. ẹ ti ń súnmọ́ àwọn ọ̀tá yín o. kẹ́ lọ jáwọ́ yín kẹ́ túnu òun ni ó mú yín lágbára sí i. wọ́n ní fakanat rukhsatan. Abu Sa'id al-Khudri ní eléyìí wá jẹ́ àǹfààní jẹ́ rukhsa ó jẹ́ ìfàyègbani fún gbogbo wa. wọ́n ní faminna man sam faminna man aftar. ó wà ń bẹnu wa ẹni tó gbààwẹ̀ tó complete àwẹ̀ tiẹ̀ tó ń jà. ó sì ń bẹnu ẹni tó yẹ pé òun já àwẹ̀ tiẹ̀. thumma nazalna manzilan akhar. so lẹ́yìn náà wá tún dé ààyè mi. Abu Sa'id al-Khudri radiyallahu anhu láwọn tó wá dé ààyè mi. wọ́n ní faqal Ànábì wa sọ pé innakum musabbihu aduwwakum. so ẹ̀yin ní ẹ̀ ní pẹ́ pàdé àwọn ọ̀tá yín o. ẹ̀ ní pẹ́ pàdé àwọn ọ̀tá yín. wọ́n ní wal fitru aqwa lakum. wal fitru aqwa lakum. kẹ́ wá túnu òun ló ṣe kí ni òun ló fi ń fún yín lágbára jù. òun ló fi ń fún yín lọ́kàn balẹ̀ jù lórí ogun tẹ́ fẹ́ jà yìí. Ànábì wa sọ pé fa aftiru ẹ jáwẹ̀ yín. fa aftiru ó yá mo pa yín láṣẹ lọ jáwẹ̀ yín. aláwọ̀kọ́ Ànábì kan sọ pé wal fitru aqwa lakum. ó kàn gbà wọ́n mọ̀ràn kẹ́ jáwẹ̀ òun ni ó fi fún yín lágbára jù. wọ́n ní bí báyìí wọ́n ní pé fa aftiru ẹ lọ jáwẹ̀ yín. Abu Sa'id ní wakanat azmatan. ilé wa ni Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kíni ó pa á láṣẹ ń bí eléyìí. ó tẹ̀ ń pẹlẹ mọ́ nǹkan yìí ó pa á láṣẹ pé ká ṣe nǹkan yìí. fa aftarna gbogbo àwa jáwẹ̀ wa kò sí pé ẹnìkan gbàwẹ̀ ẹnìkan jà á mọ́. aláwọ̀kọ́ ni wọ́n ṣe yẹn torí pé Ànábì sallallahu alaihi wasallam ó gbà àwọn mọ̀ràn. a sì rí nù àwọn tí wọ́n sọ pé kíni wọ́n wò pé àwọn ṣì lágbára láti ṣe. ṣùgbọ́n ẹlẹ́kejì yìí Ànábì ní fa aftiru ẹ jáwẹ̀ yín. ó ní fa aftarna àwa jáwẹ̀ wa. thumma qal ó ní Abu Sa'id lẹ́yìn náà wọ́n sọ pé Abu Sa'id wá sọ pé laqad ra'aytuna nasumu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ba'da dhalika fi safar. ó ní mo wá rí wa àwọn sàhábà òun padà rí wa pé à ń gbààwẹ̀ lẹ́yìn eléyìí tó ṣẹlẹ̀ yìí. a padà ń gbààwẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò. à ń gbààwẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam lórí ìrìn àjò tẹ́nìkan kan ṣe kíni tẹ́nìkan kò jáwẹ̀. afáàní wajhu dilala ibi tí ẹ̀rí wà ń bi aya yìí níbi hadith yìí ni pé anna al-fitra liman kana qariban min al-aduwwi awla. sọ ni pé jíjáwẹ̀ fẹ́ni tó bá ti súnmọ́ ọ̀tá òun ló fi ń lẹ́tọ̀ọ́ sí jù. sọ kí yẹn jáwẹ̀ tó bá ti súnmọ́ ọ̀tá òun ló fi ń dáa jù. li madhinnati mulaqati al-aduwwi wa usulihim ilayhi. nítorí pé kí ni èèyàn ti fẹ́ pàdé ọ̀tá èèyàn ti fẹ́ dé
ọ̀dọ̀ wọn. Wọ́n ní walihadha nítorí eléyìí kana al-iftaru awla wa lam yatahattam. So nísìnyí báyìí wọ́n súnmọ́ wọn ta ni wọ́n ti súnmọ́ wọn ni. So ó sì ti súnmọ́ láti ṣe kí n láti pàdé wọn láti débi tí wọ́n wà. So nítorí eléyìí kana al-iftaru awla iftaru ni ó fi ń lẹ́tọ̀ọ́ sí jù wa lam yatahattam ṣùgbọ́n kò tí ì dọ̀ràn yàn. Òun ló fi ń lẹ́tọ̀ọ́ sí jù láti ṣe ṣùgbọ́n kò tí ì dọ̀ràn yàn. Ó lẹ́tọ̀ọ́ ju kí ẹ gbààwẹ̀ lọ nírú ààyè yìí nírú ààyè tí wọ́n ti súnmọ́ táyì ṣùgbọ́n kò tí ì di ọ̀ràn yàn. Ó ní wa amma idha kana liqa'ul aduwwi mutahaqqiqan wọ́n tó bá yẹ pé pípàdé ọ̀tá ó ti wá actualized ó ti dá wa lójú wípé a pàdé wọn fal iftaru azimatan káwá túnú ká jáwẹ̀ wa ó ti di ọ̀ràn yàn. li anna as-sa'ima yad'ufu an munazalati al-a'da'i wa qitalihim torí pé aláwẹ̀ nìyí yóò lẹ níbi pípàdé ọ̀tá bíbọ́tajà yóò lẹ ní ẹ bá ń gbààwẹ̀ ní ẹ dán bọ́tajà. wa qala ibn al-qayyim rahimahullahu ta'ala fi zad al-ma'ad al-imam ibn al-qayyim alayhi rahmatullah nínú tírà wọn zad al-ma'ad wọ́n ní fatanbihu ash-shari'i wa hikmatuhu wọ́n ní àkíyèsí ash-shari' olùsòfin àti hikma rẹ̀ yaqtadi anna al-fitra li ajli al-jihad awla minhu li mujarrad as-safar. So ó ń tọ́ka sí pé kéèyàn jáwẹ̀ nítorí jihad hikma ash-shari' òye asòfin tí ṣe Allahu subhanahu wa ta'ala ó ń tọ́ka sí pé kéèyàn jáwẹ̀ nítorí jihad ó fi ń lẹ́tọ̀ọ́ sí ìyẹn fi ń lẹ́tọ̀ọ́ sí ju pé èèyàn kàn fẹ́ travel lásán lọ. Tó bá jẹ́ pé èèyàn fẹ́ travel lásán ó lẹ́tọ̀ọ́ fúnra ẹni bẹ́ẹ̀ láti jáwẹ̀. So in tó tún lẹ́tọ̀ọ́ sí jù lọ tó tún wà awúlá jù lọ tó tún jẹ́ in tó yẹ jù lọ ó ní pé kí ni èèyàn fẹ́ pàdé ọ̀tá èèyàn fẹ́ lọ jà èèyàn lọ sí jihad. So eléyìí ó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ láti ṣe ju pé èèyàn kàn fẹ́ ṣe kí ni èèyàn kàn fẹ́ travel lásán lọ. wọ́n ní fakayfa bóun ni ò ṣe ní jẹ́bẹ̀ waqad ashara ila al-illati wa nabbaha alayha bóun ni ò ṣe ní jẹ́bẹ̀ tó yìí jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ó tọ́ka sí ìdí ó sì pe àkíyèsí lórí rẹ̀ ó tọ́ka sí ìdí tó fi jẹ́ pé kí ni èèyàn gbọ́dọ̀ túnú lásìkò jihad ó yìí ṣe kí ni ó pe àkíyèsí lórí rẹ̀ wal fitru aqwa lakum kẹ́ẹ̀túnú òun ló fi ń jẹ́ ní tí ó mú yín lágbára jù òun ló fi ń jẹ́ ní tí ó mú yín ní agbára jù. wa sarraha bi hukmiha ó sì fi ìdájọ́ rẹ̀ ó fi rinlẹ̀ ó fi ìdájọ́ rẹ̀ ó fi rinlẹ̀ ó làmọ́lẹ̀ kílẹ̀kílẹ̀. wa azama alayhim bi an yuftiru li ajliha ó sì ṣe kíni ó tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ wọn ó mú wọn ó ṣe lọ́ranyàn fún wọn wípé kí wọ́n ṣe kíni kí wọ́n túnu nítorí bíbá ọ̀tá jà nítorí pé wọ́n fẹ́ lọ pàdé ọ̀tá. àfáàní ẹlẹ́kẹta eré ẹlẹ́kẹta òun ni pé annal hajata tad'u ila dhalik òun ni pé condition ó ń pèpè sí nǹkan yẹn condition tí àwọn mùsùlùmí wà lásìkò kí wọ́n fẹ́ jà jihad ó ń pèpè sí kí wọ́n túnu kí wọ́n má gbààwẹ̀. qala al-Buhutiyyu fi kashaf al-qina' al-Buhuti wọ́n sọ nínú tírà wọn kashaf al-qina' wípé wa man qatala aduwwan aw ahata al-aduwwu bi baladihi ẹni tó bá fẹ́ lọ bá ọ̀tá jà àbáwọn ọ̀tá tiẹ̀ ti rọ kiri ká ìlú rẹ̀ was-sawmu yad'ufuhu 'anil qital yóò jẹ́ pé àwẹ̀ ní yóò múlẹ̀ kò ní jẹ́ kó lè ráyè jà dáadáa. sagha lahu al-fitru biduni safarin ó tọ́ fún láti ṣe kíni láti já àwẹ̀ rẹ̀ kódà kó má travel láti lọ pàdé ọ̀tá pípélé náà ló wà. So ó tọ́ fún láti já àwẹ̀ rẹ̀ nassan pẹ̀lú ẹ̀rí tó clear. So ẹ̀rí rẹ̀ ó clear àwọn ẹ̀rí rẹ̀ ó clear ó wá straight gẹ́gẹ́ bá ṣe rí nínú hadith yìí
li du'a'il hajati ilayhi torí pé condition pèpè fún nǹkan yẹn condition tí a wà táwọn mùsùlùmí máa wà lásìkò yẹn ó ń pèpè fún kíni kí wọ́n jáwẹ̀ ní irú àsìkò yẹn so bí eléyìí bó ṣe rí iná ní ibi ní àwọn nǹkan yìí àwọn tí ó tún máa ń ṣe lẹ́tọ̀ fún yàn láti jáwẹ̀ nínú oṣù Ramadan yàtọ̀ sáwọn nǹkan mẹ́fà àkọ́kọ́ so ibi ni ó parí sí gẹ́gẹ́ bá ṣe rí. aláwọ̀kọ́ òun ni ashabu almihani ashaqqa àwọn tó máa ń ṣiṣẹ́ tó ní agbára tó le gan. ẹlẹ́ẹ̀kejì òun lẹni tí ebi tó ti fẹ́ ṣe léṣe tó ti fẹ́ hàn léèmà. ẹlẹ́ẹ̀kẹta ni jíjáwẹ̀ nítorí pa fẹ́ la ẹ̀mí ọmọnìyàn tí ó jẹ́ ẹ̀mí abèèwọ̀ ẹ̀mí tí ó ń bùkátà sí káṣọ. ẹlẹ́ẹ̀kẹta wa ni kí a túnu ká jáwẹ̀ nítorí pé kábàlẹ̀ ní agbára lórí pípàdé ọ̀tá bíbá ọ̀tá jà ọ̀tá àwọn mùsùlùmí so bí eléyìí bó ṣe rí náà ni wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.